oṣù mẹ́ta sẹ́yìn ń làwọn ajínigbé tó jí Àbúrò Adelabu Gbé tí wọ́n ti háyà ilé àmọ́ wọn kò gbé ibẹ̀ títí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mà ti wó ilé tí àwọn ajínigbé tó mà jí Àbúrò Adelabu Pẹ̀nkẹlẹ́mẹ́sì àti àwọn ìbejì rẹ̀. Òwúrọ̀ ọjọ́ ajé Monday àná tí ń ṣe ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n mọ̀ wó ilé àwọn ajínigbé náà. Àdúgbò Lákòhun tó wà lójú ọ̀nà Ayégun Olójú Oró ní ilé àwọn ajínigbé náà mọ̀ wà nílùú Ìbàdàn. Iléeṣẹ́ ìjọba tó wà fún iṣẹ́ òde àti ìgbòkègbodò ọkọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni wọ́n mọ̀ ṣe agbátẹrù bí wọ́n ṣe wó ilé náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú àwíjàre rẹ̀ tó mọ̀ fi wó ilé náà ó lòun wó ilé náà nítorí pé òun kò faramọ́ ìwà ìbàjẹ́ rárá bí ó ti wulẹ̀ kó kéré mọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, kọmíṣánná fún iṣẹ́ òde àti ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Abdulmajid Mogbajúbọ́lá ó mà ṣàlàyé pé ìjọba kò ní fi àyè gba ẹnikẹ́ni láti da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ rú. Abdulmajid fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ pé ilé tí wọ́n mọ̀ wó yìí ó máa kó àwọn onílé tó mọ̀ kù lọ́gbọ́n láti máa wádìí ẹni tí wọ́n bá fẹ́ gbà sí, láti máa wádìí ẹni tí wọ́n bá fẹ́ gbà sí ilé dáadáa kí wọ́n tó gbé ilé fún irú ẹni bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti gbẹ́sẹ̀ lé ilé náà báyìí tí ẹni tí ó nílé náà tó bá wá ní ìwé àṣẹ ìjọba ìyẹn C.O. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó máa gbà á lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀. Kọmíṣánná wa fi kọ́rọ̀ rẹ̀ pé ojúṣe àwọn ará àdúgbò ni láti mọ àwọn tí wọ́n jọ ń gbé ládùúgbò dáadáa nítorí irú ọ̀rọ̀ báyìí ni ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe fún ẹnìkan rárá o. Lára àwọn tí wọ́n bá ìkọ̀ròyìn BBC Yorùbá sọ̀rọ̀ ìní alága àwọn bàbá onílé ní agbègbè náà. Ẹni náà tí kò dárúkọ rẹ̀ ó mà sọ wípé láti bí oṣù mẹ́ta sẹ́yìn làwọn ajínigbé náà ó ní wọ́n ti háyà ilé ọ̀hún ṣùgbọ́n tí wọ́n má kọ̀ láti wá máa gbé ilé náà. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé nínú ilé náà tí àwọn kò sì fura rárá wípé irú èèyàn báyẹn ó ní wọ́n. Gbogbo wa ńlá máa ń lọ sí ibi iṣẹ́ òòjọ́ wa láti òwúrọ̀ kùtùkùtù tí a kò sì mọ ohunkóhun tó ń ṣẹlẹ̀ ní àdúgbò wa mọ́. Alága àwọn láńlọ́ọ̀dù náà ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé obìnrin tí ó ní ilé náà kò gbé pẹ̀lú àwọn ní àdúgbò náà torí ìlú Èkó ló ń gbé. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan báyìí ló máa ń yọjú sí ilé náà. Ìmáàmù àgbà ní agbègbè náà ó wá dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé fún iṣẹ́ takuntakun wọn láti gba àwọn ọmọ náà padà. Kò sí ẹnikẹ́ni tó lè rò pé irú àdúgbò báyìí làwọn ajínigbé náà wọlé sí. Ìmáàmù náà wá rọ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n nílò láti máa rántí pé ojú làlákàn fi ń sọrí kí ọ̀rọ̀ ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ kó lè mọyán lórí. Kọlọ̀bí Elédùmarè kó mọ́ bá tú wọn láṣìírí báyìí. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí ń wò wá o, àánú Ọlọ́run bá yóò wá ẹ̀mí àti ń rí. Àmín.